ìran mẹ́tàlá kan bẹ ẹ gbọ́dọ̀ ṣe yùnkẹ́yùnkẹ́ pàdé ara yín ẹ gbọ́dọ̀ pàdé ẹ gbọ́dọ̀ kó nǹkan pọ̀ ẹ gbọ́dọ̀ wèrè ọgbọ́dọ̀ gbọ́n ọgbọ́dọ̀ mumukumu rẹ débi pé òun lọ́wọ́ á na ọ̀pá sí tó bá ṣe bẹ́ẹ̀ tó bá galaye tó Kárúnà ó dòlò sí kó tó kú. Allah. gbogbo wọn tó tí ga tó bá ń gba àwọn agbọ́nrin yìí àṣìṣe ni o ní débi tó ń lọ́la yí ọmọ rìn náà ni orí ààrẹ lẹ́sìn rẹ̀ ó padà kú sí. Allahu akbar. àmọ́ ìran mẹ́tàlá kan bẹ ara wọn ò gbọ́dọ̀ lé sí wọn. ẹlòmíì sì ti tì sọ́fìn bẹ́ẹ̀ ọ̀nà mẹ́tàlá gbà mú yàn bàbá mú yàn bẹ̀ tí ò lè bọ́ tí ó bá bọ́ tí ó dààmú àkọ́kọ́ ń bẹ̀ ní àtẹnujẹ tí wọ́n bá ń ṣàṣìyàn tí ọ̀ràn àfi kó níhun tí tọ́jà pé máa bá fún ní nǹkan kọ́ mọ̀ jẹ́ tí wọ́n bẹ fi aburú sínú oúnjẹ fún yàn bí yàn bẹ jẹ́ kọ́ mọ̀ jẹ́ ló fi ràn án lọ́wọ́ jù ọ̀nà tí wọ́n gbà mú yàn tí ò lè bọ́ àfi tọ́lọ́ máa kó yọ àtẹnujẹ ẹlẹ́ẹ̀kejì àtẹnumú Allah. ọtí ni wọ́n ti gẹ́jẹ̀ lókè ìmú ọtí ẹ̀pá dé sínú ọtí fún àìnírówó kójọ rẹ̀ jù sínú ọtí jọ́jú wọn náà ti wọlé tíyàwó rẹ̀ ti ra ọtí ìgò méjì tí ń gbé dádì wa ẹsẹ̀ ẹ̀ máa gbádùn ẹ̀ ṣe fàájì ọjọ́ náà ló ti mú ọ yóò wá pé bóun bá dọ́dọ̀ obìnrin mi ara àwọn ò lè tóun bá dọ́dọ̀ ya kínní nìkan ó sì fẹ́ ìyàwó méjì eléwọ̀n tó wà pé wéré ní ẹ fi sínú tí ó mu èmi nìkan nílò ọgbó. Allah. àtẹnumú bẹ́ẹ̀ ọba ìṣọ́ra tí wọ́n bẹ́ẹ̀ mú yàn níbi ohun tí ń mu sẹ́nu bóyá ní ọbẹ̀ ńbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni àti díjẹ. Allah. Allahu akbar. tí wọ́n bẹ́ẹ̀ mú yàn níbi ohun tá a ti díjẹ tí wọ́n bẹ́ẹ̀ sín gbẹ́rẹ́ fún wọn pa nítorí tiẹ̀ tí wọ́n ṣe olóyin fún wọn tí wọ́n fi wọ́ abẹ́ nítorí tiẹ̀ ọlọ́nu tí wọ́n ṣe ọlọ́sẹ̀ fún wọn tí wọ́n fi wọ́ abẹ́ nítorí tiẹ̀ wọ́n wá pé a para wa lónìí mo ti mu kinní kan mo ti yó o ti mu wèrè o ti wà máa bọ̀. Allah. wọ́n wá ní ẹlòmíì kówó jọ ọ lọ fi owó kànga dí kànga yóò fi di torí pé kíni wọ́n ti bí àti díjẹ mú. Allahu akbar. bó bá kan owó iléèwé ẹlòmíì yóò fi yan àlè bó kan owó iléèwé àwọn ẹ̀yẹ yan àlè kí ló fà á rí wọ́n ti mú bí àti díjẹ. bó o là ṣe ní ṣubú bó o là sì ṣe wa ò ṣe ní pa wá. àyè gbọ́mọ̀nà la ṣe tiẹ̀ tẹ́tí kọ́ gbọ́mọ̀nà ọ̀gbọ́n tán lillahi kamal. hurrimati alaykum. hurrimati alaykum ummatukum wa banatukum wa akhawatukum wa ammatukum wa khalatukum wa banatul akhi وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وعليهن أبناؤكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما. الله أكبر. الله أكبر. àsìkò yìí lẹ́lòmíì tára rẹ̀ ń lé ó bilé mọ́ rẹ̀ pé kí lára àwọn ń lé fún. àsìkò yìí lẹ́lòmíì ó bilé mọ́ rẹ̀ pé kí làjọṣepọ̀ ń wú òun sí. torí bẹ́ẹ̀ lẹ́lòmíì ti ṣiṣẹ́ ní òṣìṣẹ́ má ṣe fún gbogbo yín lẹ́ ń wò hàn hàn lẹ́ ń wò hàn hàn yìí. Allahu akbar. inú àwẹ̀ yẹ ẹlòmíì ò rí sùúrù rẹ̀ ṣe. Masha Allah. kódà ẹlòmíì yàwọ́ débi pé bíìsì náà bá yọ ọlọ́sàn-án àwẹ̀ kò ní mójú fò. Subhanallah. kò ní mójú fò yóò gbé ọlọ́run ṣe sùúrù náà ni a parí ẹ̀ nẹ́ẹ̀sì à. bẹ́ẹ̀ a bá sì ṣe sìnà lọ́sàn-án àwẹ̀ kódà kọ́ mọ̀ jẹ́ sìnà kọ́ jẹ́ ìyàwó lé ní ọ̀sán àwẹ̀ ọmọ ìyá wa 60 ló fi gbà padà
60 yẹn wá ṣe mo gbẹ ọ̀kan lónìí mo gbẹ ọ̀kan lọ́la o mutakarrara consecutive ọgbà alera ni tọ́bẹ̀ gbàdé 59 tó já ó tún bẹ̀rẹ̀. Allah. ẹ̀rí àwọn tá ti ṣe nǹkan tí ọ̀dà wọn ṣe ha. حرمت عليكم أمهاتكم. àbáwọ̀ mi àti gbogbo ẹni wọ́n fẹ́ ṣoríire àti gbogbo ẹni tí ń ti ṣe àti gbogbo ẹni tí ó tún máa ṣe. àwọn ọ̀ràn mẹ́tàlá kan bẹ àjọṣepọ̀ gbọ́dọ̀ pawápọ̀ tọ́bẹ̀ pààyàn àti wọn pọ̀ ìmọ̀ oògùn lọ́ba débẹ̀ ni agbára lọ́ba débẹ̀ ni fàájì lọ́ba débẹ̀ ni rascality lọ́ba débẹ̀ ni tí ó ta kóòrùn tó wọ̀. Allahu akbar. ọwọ́ kéèyàn ó ṣe sìnàgà ó burú dépò kéèyàn tó wá lọ gbá fáwọn yányán tàbí kéèyàn lọ gbá bẹ́nàtì lọ dúró. ṣé àgbẹ̀wò tó burú tó yányán ni kéèyàn gbá bẹ́nàtì lọ dúró. kò gba lọ gókìkì kò gba kíkípa òmu pẹnátì fa èèyàn wá gba lọ dúró yìí. Allahu akbar. sẹ́wọ̀n pé gẹ́gẹ́ bí ẹni tó bá súnmọ́ àwọn mọ́kànlá yìí ó ń tọ̀ ń gba pẹnátì lọ dúró nù. حرمت عليكم أمهاتكم. gbogbo ẹni ó jókòó tó wá sórí rẹ̀ ọlọ́wọ́ pin lẹ́tà òre fún wa lónìí. Amina. gbogbo ẹni tẹ̀ ń ṣe sinẹ́ lọ́ọ́ dádúró sinẹ́ jẹ́ yẹn ó kówó jọ wọ́n ń pè ní àgbèrè kọ́fà àgbà èrè gbogbo èrè tó ṣe sìnà ní ọgbà. Allah. nǹkan tí ń gba èrè lọ́wọ́ ẹni là ń pè lágbèrè ohun tí ò ní jẹ́ orójú owó tí ò ní jẹ́ orérè mú délé là ń pè ní àgbèrè. ọlọ́run kọ́ ìjọmọlúwàbí kọ́. حرمت عليكم أمهاتكم. àbáwọ̀ mi sẹ́ rí ordinary sìnà téèyàn máa ṣe òsínà o ká má tí ì sọ àwọn téèyàn gbọ́dọ̀ bá ṣe téèyàn bá ṣe sìnà ẹyọ kan àwọn tó bá ṣe láyé ẹjọ́ òun láyé òfin Mósè wọn ó kú ni o. Allah. ṣùgbọ́n láyé òde òde ni ọlọ́run ti rọ̀ èyí tó ọlọ́run rọ̀ gan perfect yẹ ọlọ́run lẹ́ni ọba ṣe sìnà ẹyọ kan kó tó lè tánú èmi ọlọ́run azani yàtọ̀ wazani fajlidu kulla wahidin منهما مئة جلدة. ولا تعوذوا ما في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر. الله. وليشهدوا عذابهن طائفة من المؤمنين. gbogbo àwọn ẹni tí ń ṣe sinẹ́ lọ́ọ́ dá dúró ẹ̀ṣẹ̀ ni mistake ni máa dà àwọn èèyàn kan wà yọ̀ mí òógùn wọn ò gbọ́dọ̀ kàyàn lára ayé èèyàn dàrú. àwọn kan bẹ́ẹ̀ oró ni wọ́n oró fàdèyí tọ́jẹ́ pé iṣẹ́ tá a náà wá ṣe ni kí wọ́n kọlu nǹkan tó dáa kí wọ́n bàjẹ́ ìwọ ọkùnrin kan àbí ìwọ obìnrin kan ọ̀wá ń pé gbogbo ejò ní jíjẹ ìwọ ọkùnrin gbogbo ejò ní jíjẹ ìwọ obìnrin ó pé kò sí sáìsì tó bá ọ lẹ́rù. Allahu akbar. àwọn kan bẹ òògùn lásán ọ̀gbọ́dọ̀ pààyàn pọ̀ dépò àjọṣepọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó dàrú iná nìwọ omi lòun bí omi bá rọ́ọ̀lù náà báyé náà jẹ́. ọ̀wá péjọ mo ti pàdé ọ̀rọ̀ dàrú ìwọ ló ṣe ra rẹ̀ bẹ́ẹ̀ yà bá ṣe sìnà ẹyọ kan ọlọ́run ní kó tó lè tánú mi yọ̀mí ọlọ́run ní ẹni wọ́n bá ṣe sìnà ẹyọ kan báyìí kó tó lè tánú èmi ọlọ́run kálukọ́ lọ wo ẹ̀ṣẹ̀ tí ń ṣe o olúwa ní kó tó lè tánú mi lórí sìnà kan tó ṣe fajlidu kulla wahidin min umamiya ọlọ́run ní ọkùnrin tó bá ṣe sìnà obìnrin tó bá ṣe sìnà fajlidu kulla wahidin min umamiya jaldati. ọlọ́run ẹni ó bá ṣe sìnà lẹ́ẹ̀ka kó tó lè tánú èmi ọlọ́run níta gbangba ẹ̀nà ní 100 bulala. Allah. ẹni ó bá ṣe sìnà méjì 200 ẹni ó bá ṣe mẹ́ta 300 ẹni ó bá ṣe mẹ́rin 400 ẹni ó bá ṣe márùn 500 ẹni ó bá ṣe mẹ́wàá 1000. fajlidu kulla wahidin minhuma mi'ata jaldati. ní alẹ́ kan ṣoṣo ẹlòmíì sì ṣe 10 rand. anakumullah. 100 plus 100 times 10 100 times 10 ni sẹ́ni pé bí ọlọ́run bá ní kó máa nàyẹ̀ bẹ́ẹ̀ orí ẹgbẹ́ alẹ́ lomi ó ti kúnú wa. Allahu akbar. atọ́kùnrin àtọ́bìnrin ọlọ́run sì ní ẹni ó bá ṣe sìnà kó tó lè tánù mí nu. ọ̀ ẹ́ àbọ̀ta ká ṣe sẹ̀rí àlára rẹ̀ wọ́n náà bẹ̀rẹ̀ sí ní ká mélòó ló ti ṣe tó jẹ́ haramu. àwọn obìnrin wa mi rí. Allahu akbar. àwọn ọkùnrin wa mi kanlẹ̀
حرمت عليكم حرمت عليكم أمهاتكم Olúwa ní sọ fún yín pé mo ṣe é léèwọ̀. أمهاتكم ẹ má jẹ́ kí mukumu ogun yín. حرمت عليكم أمهاتكم ẹ má jẹ́ kí wèrè ogun yín débi kẹ́ báyà yín lásìkò. أعانكم الله. àwọn èèyàn wá agbára débẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ń yarọ tí ń jókòó lérí ṣíà tí ń yàyàkuyà tí ń rìkúrì ẹlòmíì bá ti kọ́nu ẹlòmíì ń tó ti lọ́ọ́ fà jù lọ. Allahu Akbar. wèrè ọgbọ́dọ̀ mú ìyá débi kí ọmọ rẹ̀ ó wù. ìyá wa ń wu ọmọ ńlẹ̀ wọn pé ọjọ́ bàbá rẹ̀ tíntín báyìí tiẹ̀. kí ló bá débẹ̀ ìyá nínú tí ọgbọ́dọ̀ ṣẹlẹ̀ láyé tọ́ba ṣẹlẹ̀ tọ́ba galáàrọ̀ ọkànlẹ̀ kó tó dọ̀sán hurrimati alaykum ummahatukum ìyá rẹ̀ nǹkan ọgbọ́dọ̀ dáwọ́ rẹ̀ pọ̀. ìyá mi fi ń sóògùn ọwọ́ àlẹ́ kọ́ ìdájọ́ wà ń gbogbo Ìbàdàn ọwọ́ àkáàkiri ẹ̀ Yorùbá wà ńlẹ̀ Yíbò oògùn tẹ́lómi ó ṣe báyìí yóò sì lo nǹkan fọ́mọ ọmọ onímọ̀ bí ó ti máa bá yẹ sùn. gbogbo ẹni tí ń bá ń serú ẹ̀ wọ́n ní kó tó dìrọ̀lẹ́ yóò ta fún ọ pa o. وبناتكم وبناتكم نمبر 2 tẹ́ ẹ gbọ́dọ̀ dánwò بناتكم ọmọ yín lóbìnrin tẹ́ ẹ bá bí. ọmọ mi torí kò fẹ́ gbà kálọ̀ dádì ọwọ́ aró sọmáyà ọwọ́ jáńpé wọn àárín ìrìn lọ ìrìn bọ̀ ìrìn lọ ìrìn bọ̀ ìrìn lọ. èṣù adé èṣù yàwèrè o èṣù adé bàbá bá wò ó pé lóòótọ́ èmi mo bí ṣùgbọ́n ọmọ ẹni ò ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká fi sí díẹ̀ lómi ọba. gbogbo ọmọ tí ìbálòpọ̀ bá wáyé láàrin òun àti bàbá ẹ̀ àbí bàbá tó bá bọ́mọ ẹ̀ lásìkò wọ́n ní kó tó di ìrọ̀lẹ́ ayé rẹ̀ ọ̀tá gbòò. وأخواتكم 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 وأخواتكم. wọ́n ní gbogbo ẹni tẹ́ ẹjọ́ kọ́ yìí àti gbogbo ẹni tí ọmọ gbọ́ wa nínú èèyàn tó gbọdọ̀ bá lásìkò láyé bó tilẹ̀ wù kọ́ dáa fún ọ tó epo dà sí àlà rẹ̀. akhawatukum gbogbo ẹni tó bá jẹ́ àǹtí rẹ̀ lóbìnrin bóyá jẹ́ ẹ̀gbọ́n fún ọ àbọ̀ jẹ́ àbúrò àbíwọ̀ ẹ̀gbọ́n náà lóbìnrin àbúrò rẹ̀ lọ́kùnrin wèrè ọgbọ́dọ̀ wọ́n dọ́dọ̀ ẹ̀. ọlọ́lọ́mọ yẹn létírú rẹ̀ ti ń ṣẹlẹ̀ wọ́n wá kàwé tẹ ní wọn ọ̀rọ̀ náà gbégbà ńgbà tẹ́yìn ò mójútó wọn tẹ̀gbọ́n tàbúrò ń bára wọn sùn nù lé iná ló jẹ́ kí á kọ́ ti òre wọn pé tọ́ òre yín dópin lónìí. وأخواتكم. tọ́lá jẹ́ pé táàsì ṣe tiẹ̀ ti wá ní ọ̀lọ́bẹ lọ́hùn wa akhawatukum sísítà rẹ̀ ẹ gbọ́dọ̀ mẹ́lò bẹ́ẹ̀ bá dán wo gbogbo dáadáa tí mo kọ́ wá fún yín bẹ́ẹ̀ ti dà á síra yín làwọn òre yín dànù bẹ́ẹ̀. وأماتكم. وأماتكم ọmọ mi yàwọ gan amatukum ẹni ó bá jẹ́ bí àbúrò bàbá rẹ̀ lóbìnrin abẹ́gbọ́n bàbá rẹ̀ lóbìnrin wọ́n ní ọmọdé bẹ́ẹ̀ àbíwọ̀ ẹ̀gbọ́n bàbá lọ́kùnrin ọmọ bọ̀dá rẹ̀ fa wọn kà á títí mọ̀ fún ẹ o kí ló wò débẹ̀ ẹ̀wò bí ti ń yí ẹ̀wò bí ti ń yí kí ló bá débẹ̀ wa amatukum ẹni ó jẹ́ bí bàbá rẹ̀ lóbìnrin kò gbọ́dọ̀ gùn ọ́ gbọ́dọ̀ gùn tó bá dán wò gbogbo oore tó mú wá sáyé ó di àfisẹ́yìn tẹ́gùn fi sọ. وخالاتكم. mẹ́rin. àṣìṣe tó bá tẹlomi jẹ́ tí o fura nínú agídí la ṣiṣẹ́ lomi tẹ̀m̀bẹ̀lẹ̀kún ní tẹlomi mo la tó dé náà. وخالاتكم. ẹni ó bá jẹ́ bí ìyá rẹ̀ àbúrò ìyá rẹ̀ abẹ́gbọ́n ìyá rẹ̀ ẹlòmí ìyàwó ọkọ̀ mọ́ 20 years ló fi jù mí lọ 30 years ló fi jù mí lọ ẹlòmí ọmọ kásáfẹ̀yìn ara wa lélẹ̀ ká dìde. wa amatukum wa وخالاتكم. ẹni ó bá jẹ́ bí ìyá rẹ̀ lóbìnrin ẹ̀gbọ́n ìyá lóbìnrin àbábúrò ẹ̀ lóbìnrin àbóhùn lọ́jọ́ ọkùnrin tí wọ́n jóbe ẹ̀ gbọ́dọ̀ múra yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ múra yín mọ́lẹ̀ ẹ̀ mú oore yín mọ́lẹ̀ ó tún di gbére. وبنات الأخ. وبنات الأخ ọmọ tí bọ̀dá rẹ bá bí àbọ̀ ọmọ tábúrò rẹ bá bí
má jẹ́ kára rẹ ó lé débi kóhun lọ́kàn má jẹ́ ó gùn ọ́ débi pé ọmọ bọ̀dá rẹ ọ̀hún kò ti di big boy ó ti di handsome boy ó wà ó ní swagger ó ní mentor ó lẹ́wà kóṣù sínú odò lẹ́jọ́ ogun ọ̀tàn fún ọ. wa banatul ukhti. ibi adé ọmọ bọ̀ tumu. wa banatul akhi. wa banatul akhi ọmọ tí ẹ̀gbọ́n rẹ bá bí ọmọ tí ọmọkùnrin rẹ bá bí yanni ẹni tó jẹ́ ẹ̀gbọ́n fún ọlọ́kùnrin ọmọ obìnrin tó bá bí ẹ gbọ́dọ̀ débẹ̀ àwọn tó jẹ́ obìnrin náà ọmọ táwọn náà bá bí ọ gbọ́dọ̀ débẹ̀. wa banatul ukhti. wa banatul ukhti iná mọ sọ yìí ọmọ tí banatul ukhti ọmọ tí àwọn tó jẹ́ sista rẹ bá bí àwọn èèyàn ń ṣe o wọn kò sibling mi ni cousin mi ni cousin náà ni cousin àti cousin ara wa. Allah. wọ́n ní gbogbo ẹni tí máa ń dán wò ọ̀họ́ bó. wa ummatukum allati arda'nakum. àbáwọ̀ mi ayé ẹjọ́ náà sẹ́wọ̀n pé àwọn kan máa wà ẹ yóò bọ̀ ní Muhammad. sallallahu alayhi wa sallam. àwọn kan wà tó jẹ́ wípé wọ́n máa fọmọ lọ́yàn iṣẹ́ táwọn ń ṣe tí wọ́n fi ń jẹun nù. kọ́wákùn. tèmi lẹ́ ń gbọ́ abẹ́ ṣe kan mi. abọ́kọ̀kùnmọ́lá. àwọn kan wà wọ́n fọmọ lọ́yàn làwọn ń ṣe jẹun tẹ́ ẹ bá bímọ tẹ́ ẹ bá lè fún lọ́yàn gbé wa àwọn ò fún lọ́yàn wọ́n ní gbogbo ẹni ó bá fún ọ lọ́yàn ńgbà kékeré gbogbo ẹni ó bá fún ọ lọ́yàn nígbà kékeré ọmọ o njọ tí àjọṣepọ̀ bá dà yín pọ̀ ọ̀rọ̀ rẹ̀ dàrú jọ náà. wa akhawatukum minar rada'ati. gbogbo ẹni tí wọ́n bá jọ fún yín lọ́yàn papọ̀ àwọn kan wà iṣẹ́ ká fọmọ lọ́yàn ni wọ́n fi ń jẹun ẹni ó fún ọ lọ́yàn ó wá fọmọ ẹnìkan náà lọ́yàn ó tó wá fọmọ ẹnìkan náà lọ́yàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ mú yàn nígbà àyà kan náà ó dé wọ̀ ẹ gbọ́dọ̀ fẹ́ra yín bẹ́ẹ̀ lẹ́ gbọ́dọ̀ gúnra yín. wa ummatu nisaikum. àbáwọ̀ mi ọ̀rọ̀ dójú ẹ o wa ummahati nisaikum. ẹ̀yin ọkùnrin ayò bọ́ anabi Muhammadu. sallallahu alayhi wa sallam. ẹ̀yin obìnrin ayò bọ́ anabi Muhammad kọ́ kasama. sallallahu alayhi wa sallam. táwọn obìnrin yóò lókè dáadáa ọ̀rọ̀ yìí ń bá wọn lábọ̀. sallallahu alayhi wa sallam. ọfà tí ń ta yìí ń ṣe déédéé àwọn obìnrin. kọ́wákùnmọ́lá. ọlọ́ọ̀ni ohun tó tún dé wọ̀ tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe. wa ummahatu nisaikum. wa ummahati nisaikum ìyá ìyàwó yín ẹ gbọ́dọ̀ bára yín ṣe yùnkẹ́yùnkẹ́. Allah. ọkọ ọmọ rẹ ò gbọ́dọ̀ wù ọ́ o àwọn ìyá àgbòrò ń bẹ bẹ́ẹ̀ àyà àgbòrò tó bìkítà gbogbo apá báyìí ó ti ya ìyàkuyà sí gbogbo àyà báyìí ó ti ya ìyàkuyà sí gbogbo òdòdó tí ò ní rúwé tí ò ní rúgbò ńbẹ̀láyà àwọn báyìí wọ́n yà sí. Allahu akbar. ọkọ ọmọ rẹ ò gbọ́dọ̀ débẹ̀ èèwọ̀ ni o ìyá ìyàwó rẹ ò gbọ́dọ̀ débẹ̀ èèwọ̀ ni o wọ́n níjọ́ tó o bá tán wò ọ̀tán aburú wò. wa raba'ibukum allati fi hujurikum min nisaikum allati dakhaltum bihinna. ìyàwó rẹ ti bímọ síbi kan ó wá fẹ́ ọ sẹ́wọ̀n kí ẹ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yóò pé step daughter step daddy ọmọ tíyàwó rẹ bí síbi kan tó wá gbé wá sọ́dọ̀ rẹ àbí wọ́n kàn pàdé rẹ̀ ń gbòòrò ọmọ tíyàwó rẹ bí síbi kan kó tó fẹ́ ọ sọ pé wọ́n kọ́ ni bàbá ẹ̀sùn bọ́wọ́ lọ́kọ̀ ọkọ̀ ìyá rẹ̀ ọmọ tíyàwó rẹ bí síbi kan tó wá mú wálé yìí yóò wá sílé ẹ̀ wá ń pé bàbá rí àdán ká fi òbẹ̀ ṣe ẹbọ ọmọ tíyàwó rẹ bí jọ bá bá a sùn ọ̀rọ̀ rẹ ta tí ò ní lójú tuma. fa in lam takunu dakhaltum bihinna. nǹkan ò lè dà yín pọ̀. Allah. wọ́n ní àyàfi tó o bá ti wọlé tọ̀ ya rẹ̀ rí. fala junaha alaykum. èmi ọmọ bóyá ń ká àmọ́ sùn kọ́ bí abadé. wa halailu abnaukum alladhina min aslabikum. wọ́n ní nǹkan tó tún di èèwọ̀ fún yín. abnaikum alladhina min aslabikum. ìyàwó ọmọ rẹ ìwọ àtọmọ rẹ gbọ́dọ̀ jọ sí àwọn obìnrin kan náà papọ̀ rí. Allah. ìwọ àtọmọ rẹ obìnrin ẹ gbọ́dọ̀ jọ sí àwọn ọkùnrin kan náà papọ̀ rí. ó wá jẹ́ pé ó wá pàdé wọn ni fúnra ọmọ lónìí bébì ká lọ ní ọwá lọ kí mọ́mì
ọwọ́ adélé mọ́mí wa ni àkànní ọmọ sadé ni máa ń gbé sadé bò ní títí ni wọ́n á gbé sọ́tọ̀ mọ́mí ló ń gbé ní ọkọ ọmọ nǹkan ti bàjẹ́ wọ́n ní gbogbo ẹni ọba dán wò rí ìyàwó ọmọ rẹ ọ̀sàjẹ̀wò àbí ọkọ ọmọ rẹ sá ọjẹ wọ́n ní bí wọ́n náà bọ́ bá rọrùn fún ọ látàárọ̀ bí ọba dọwọ́ alẹ́ ó fi àyà pọ́n lẹ́lẹ̀. wà á tẹ́jú mọ́ bẹ́ẹ̀ náà lè kó tẹ́yìnì. ọ̀rọ̀ délé àbáyọ̀mí wà á tẹ́jú mọ́ bẹ́ẹ̀ náà lè kó tẹ́yìnì. wọ́n ní ẹni tí ó sọrí ibú jù òun lẹni tó bá mú tẹ̀gbọ́n tàbúrò tí ń sì ń wó wọn láta. Allahu akbar wa tajma'u bayna al-ukhtayni illa ma qad salafa. Inna Allaha kana ghafuran rahima. Sadakumullah. Abqakumullah. Wa tajma'u bayna al-ukhtayni illa ma qad salafa. Inna Allaha kana ghafuran rahima. Abqakumullah. Wa tajma'u bayna al-ukhtayni. wọ́n ní sẹ́rí ẹni tí tí ọ̀ ta yányá wà á tajma'u bayna al-ukhtayni. ìwọ ọ̀yá ìwọ àǹtí títẹ̀gbẹ́ tàbúrò bọ̀ lásìkò rí. wọ́n lọ ọ bóyá yẹn. ọjọ́ tán. ẹnìkan ní pínkì ẹnìkejì ní pínkì ìkan pé ooo mo mà láìkì sadé o tọ̀hún pé mo mà láìkì bùsáyọ̀ o tẹ̀gbẹ́ tàbúrò wọn ò sì mà ìwọ nìkan tẹ̀gbẹ́ tàbúrò eléyọ̀ ń jẹ́ sadé lọ́dọ̀ ẹnìkan ń jẹ́ bùsáyọ̀ lọ́dọ̀ ẹnìkan eléyọ̀ ọmọ pé sadé mi mà dá o tọ̀hún ọmọ pé bùsáyọ̀ mi mà dá o òpònú kẹ́ni ọmọ pé sadé náà ni bùsáyọ̀ dìndìnrín yóò kó ọmọ pé bùsáyọ̀ náà ni sadé. Wa tajma'u bayna al-ukhtayni. sẹ́ẹ̀rì pé gbogbo jama ló ní dísìkì fáárù. illa ma qad salafa. illa ma qad salafa. wọ́n ní wọ́n ní àfi tó ti lọ ìwọ tó ṣe tó mọ̀ dàdó àṣìṣe ni téèyàn ṣe tí ó mọ̀ béèyàn bá tún ṣe ó dorí kunkun. Allah. gbogbo wọn tí ọkàn rẹ ti ga pé sáyé wọn ti wá bàjẹ́ báyìí nígbà tó ṣe tó mọ̀. ẹnìkan ṣe báyìí lẹ́yìn pé alhamdulillah. wà á tajma'u bayna al-ukhtayni illa ma qad salafa. Inna Allaha kana ghafuran rahima. àbá àgbẹ̀ sìgá kí gbogbo olórí yóò gbé la ilaha illallah. La ilaha illallah. à ń pè wòlíì ọlọ́run kan ní Ghazali. Sheikh Ghazali hujjatul Islam. àbá mi èyí mo fẹ́ sọ yìí kí n fi ẹ́ ń di ọ̀rọ̀ ká máa lọ pàdé ní Dubai. Inshallah. àwọn òfò ni àyọ̀mí bọ́ àwọn dẹ̀yẹ àfò. Inshallah. a ti parí ẹ̀. Awakumullah. àwa ò rí tíkẹ́ẹ̀tì yìí ṣe ládẹ̀yẹ. Inshallah. bẹ́ẹ̀ni àwọn àfò ni àfàrà tìlẹ̀ báyìí a sì jáde sí bíta lọ. Allahu akbar. ìfi kàyéfì hàn lọ́la ajé àbá mi torí àwọn ò rí tíkẹ́ẹ̀tì oṣù wa á di ẹyẹ ni. à ń pè wòlíì ọlọ́run kan ní Sheikh Ghazali. Radiyallahu ta'ala. ọlọ́run wọlé Sheikh Ghazali gbogbo nǹkan tó ti dàrú lọ́rọ̀ ayé rẹ ìjókòó tòní ọlọ́run ọ̀bọ̀ fi tó ayé rẹ. Amina. Wa àfàbí ló ẹjẹ àṣẹ aláwọ mẹ́fà nǹkan tó dàrú lọ́rọ̀ wọ ọlọ́run mọ́sàbà tó ọ̀yá. Allah. 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 à ń pè wòlíì ọlọ́run kan ní Sheikh Ghazali. Radiyallahu ta'ala anhu. ẹ má ṣe mistake o àbáyọ̀mí kò sẹ́ni ọkọ̀ ya mistake ẹ jẹ́ àṣàtúnṣe Sheikh Ghazali ọba ti para rẹ̀ nítorí mistake. Sheikh Ghazali ní ọmọ akéwù kan à ń pè ọmọ akéwù náà ní Ibn Sirin. ajibasi nkọ Sheikh Ghazali ní ọmọ akéwù kan à ń pè ọmọ akéwù náà ní Ibn Sirin small doctor.
Ibnu Sirini yìí ọmọ akéwù Sheikh Ghazali ni ṣùgbọ́n Ọlọ́run fún ní ẹ̀bùn alárírọ́ kò sí ẹni tọ́lọ́wọ̀ fún lẹ́bùn kọ̀ọ̀kan àbí kejì tó bá fojú kéré èèyàn ọ̀rọ̀ rẹ̀ ó dàrú ó jẹ́ oníjà lómi òde mi ti lọ́nu kò gbà yàn gbọ́ kò é gba advice kò é gbọ́ mọ̀ràn kò gbà pé èèyàn kan gbọ́n àfọwọ́nìkan kò gbà pé èèyàn kan nílàkàì àfọwọ́nìkan kò gbà pé èèyàn kan níròrí àfọwọ́nìkan ìmọ̀ gbé èèyàn ṣubú Ọlọ́run nìkan lọ́mọ ṣe tán. Sheikh Ghazali àfàgbà ni alágbára ni èèyàn ni Sheikh Ghazali bá làálàá Sheikh Ghazali ṣe kí ni ọlọ́lá aláwo Sheikh Ghazali la pé ra'a Rasulullahi fi nawmihi Sheikh Ghazali la pé òun rí anabi Muhammadu sallallahu alayhi wa sallam olóhùn rí anabi Muhammadu sallallahu alayhi wa sallam Sheikh Ghazali lóhùn rí anabi Muhammadu sallallahu alayhi wa sallam Sheikh Ghazali lóhùn rí anabi Muhammadu sallallahu alayhi wa sallam Sheikh Ghazali lóhùn rí anabi Muhammadu sallallahu alayhi wa sallam. Sheikh ní bóun ti rí anabi ajibasiu ó ní anabi ó sọ̀rọ̀ lójú oorun anabi wá ń ṣe báyìí sallallahu alayhi wa sallam ó ní olóńsọ Ọlọ́run sọ̀rọ̀ ọ̀là anabi wá ń ṣe báyìí isan yaka ọ̀là anabi gbé Ghazali gba Ghazali ma wo anabi yíyà ká márùn sí báyìí Ghazali ma rí ó ní anabi ṣe bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ òun tají sallallahu alayhi wa sallam òun tún sùn padà òun tún lálàá anabi òun tún rà anabi yege lójú àlá anabi ṣe báyìí isan yaka kò sọ̀rọ̀ yọkàn Ghazali ma wo Ghazali Ghazali ma rí ẹ̀kejì òun lálàá ẹ̀kẹta ó lóun wá lálàá náà lẹ́ẹ̀márùn kílẹ̀ ó tó mọ́. Allahu akbar wàhálà dé ẹni Ọlọ́run lálàá kọ̀ mọ́ bí ó ti tu. ṣé ẹ bá gbàgbé mo sọ fún yín pé ọmọ kéwù Ghazali kan wà ẹ̀bùn tí Ọlọ́run fún un ní kí ni o. alárírọ́. ẹ dá mi lóhùn ẹ̀yin obìnrin. alárírọ́ ẹ̀bùn tọ́lọ̀ ń fún ọmọ ẹ̀ ọmọ kéwẹ̀ alárírọ́ ni Sheikh Ghazali jí báyìí kò mọ̀ túmọ̀ àlá ọba gbé aṣọ wọ̀ kò wọ́ bàtà ń bá sáré lọ lé ọmọ kéwẹ̀ bí Ọlọ́run bá fi ìjẹ sí ọwọ́ last born ẹ gbà fún bọ́lọ̀ ń bá ní ọmọ ìyàwó ní ọmọ bọ́ gbogbo yẹn tẹríba fún tí Ọlọ́run bá ní ẹni tẹ́ ẹ rò pin ní ọ̀padà di ọ̀gá ẹ mọ̀ lè pa ẹ̀ kádàrá rẹ̀ ṣáájú tí inú ẹ gbà fún ọmọ àdúgbò wa wà máa wá fún lówó rí nísìnyí ó lè ra ọ̀pá gbà fún. Masha Allah. wọ́n jà yín ọ̀dàn wò. Ghazali ya ọba mú eré kò dúró ó dìde ọmọ kéwẹ̀ ń pẹ́ gbàgbàgbà dílẹ̀kùn Ibnu Sirini dílẹ̀kùn ìwé ń pẹ́ àfa mi kí ló dé ọ̀rẹ́ wa dákun yá yanjú eléyìí náà ọmọ kéwù pé àfa mi kí ló dé ń gbẹ wo ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ wàhálà dé o Sheikh Ghazali ọmọ kéwù ní wàhálà wo ló dé ó ní mo rí ànábì lẹ́ẹ̀márùn lónìí tilẹ̀ sallallahu alayhi wa sallam. ó ní ànábì ó wá bá mi sọ̀rọ̀ wọ́n ń yà kaba wọ́n ń yà kaba lójú kan náà. ó ní ẹ̀mí mi wá ń sọ pé ànábì ń sọ fún mi pé ọjọ́ márùn ló kù tó lò láyé ọjọ́ márùn ló kù tó lò láyé náà ló ní kó wọn wá bá ọ dákun tó ṣe aláyẹ ni pé òun ó kúnjọ máa kó wọn mọkàn ó lóun tún wò pé àbánábì ń sọ pé Ghazali o wákàtí márùn rẹ Ọlọ́run ọgbà àbánábì ń sọ pé Ghazali o ìyá rẹ kò méjì tí ó tù ú. gbàùn ọkàn Sheikh Ghazali ti dàrú fún ìrònú kò wá sọ pé èmi ni mo kọ́ kò sọ pé ọmọ kéwù mi ni kò sọ pé ọmọ ọ̀dọ̀ mi ni Sheikh Ghazali dìde ọlọ́ba àṣìṣe tí ẹlòmíì ó ṣe láyé ni pé ìní dọ́dọ̀ ẹ̀ àmọ́ kékeré rẹ̀ ó ti gbàgbé wa nu ọjọ́ tó ti lówó ló ti ní ọ̀rẹ́ titun lọ́ọ̀bà kò lè rántí rẹ̀ mọ́ nǹkan pọ̀ èmi ní wàá lọ bá tọ́ba kàn pé tọ́ba ronú kàn mí o ìní bínú o ṣùgbọ́n pé màá lọ bá pé ọkọ help me no kò lè rántí rẹ̀ tá yóò fi tán èrò ti pọ̀ jù. Allah. oore rẹ̀ sì ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọlọ́ ọ̀rọ̀ béèrè. Sheikh Ghazali nígbà mi ànábì yíyà kábàáyì ṣé kìí ṣe pé òun kú níjọ́ márùn lónìí ọmọ akéwù tó mọ̀ túmọ̀ àlá lọ́ba gba ẹ̀rín. La ilaha illallah. ọmọ Sheikh Ghazali tó mọ̀ túmọ̀ àlá ń bá ń rẹ́rìn kàkàkà ń rẹ́rìn ń sì yí lẹ́lẹ́. làfà bá inú ti bí àfà pé ọ̀rọ̀ tí ń dun olóko làpárò fi rẹ́rìn
n bá gbé àfa mi anabi yakasi ilẹ̀ wa ní ọjọ́ márùn bẹ́ẹ̀ kọ́ ọkàn sẹ́wọ̀n Gazali bá kọ́ padà pé torí Ọlọ́run mo pàrọ̀ fún mi ṣe 5 days ló kù kí n mú ẹ̀mí n pé rárá hamza ayamu kẹ ọjọ́ márùn báwo ìyẹn kọjá ẹ anabi sọ pé wákàtí mi márùn Ọlọ́run gbà àbá anabi sọ pé òpó silamu mi márùn ò pé àbá anabi sọ pé yọba ya mi ó ní òtẹ́ sọ náà ní pamílẹ̀ ní bẹ́ẹ̀ kọjá rẹ ṣé o ọkàn Sheikh Gazali sì ga tẹ́pẹ́ lómi nu wa ní àní bp Sheikh Gazali ọ̀dà kíni túmọ̀ ẹ̀ ó ní Sheikh Gazali ó ní fúnra anabi Muhammad sallallahu alayhi wa sallam. ó ní anabi tó yọ sí lójú oorun tí ń yàká sí báyìí kó mẹ́sàn-án tí ń yàká sí báyìí tí ó sọ̀rọ̀ ó ní anabi wa sàlùtì yín ni sallallahu alayhi wa sallam. ẹ wo bí tí Sheikh Gazali ronú lọ ẹ wo bí tí àlá rẹ̀ gbà kọ́mọ̀ wa lọ bá ọmọ kéwú yóò ronú kú tílé ọjọ́ karùn-ún ọba fún bàbá yóò rò kó wọn kú ni ó ní anabi wa sàlùtì yín ni ó ní wúta anabi sọ tí mi ṣe báyìí ni pé anabi sọ pé Gazali o Sheikh Gazali o onímà Sheikh Gazali o onímà ṣùgbọ́n bó o ṣe ní ìmà tó nǹkan márùn kan bẹ ọmọ o sì lè mà. Allah. àfa àkọ́kọ́ sọ báyìí pé ṣé bẹ́ẹ̀ ni tó. ó ní ẹ̀kejì táwọn ẹbí tó ṣe báyìí ó ní ẹ̀ márùn lẹ́la àbí ó ní bẹ́ẹ̀ ni ó ní táwọn ẹbí sọ pé Gazali o respect Ọlọ́run tó dá ọ mà kó onímọ̀ èmi ànábì mà kó onímọ̀ gbogbo àwọn sàhábà mà kó onímọ̀ àwọn màláíkà mà kó onímọ̀ àwọn ẹni Ọlọ́run àná tí wọ́n ti ṣáájú mà kó onímọ̀. ṣùgbọ́n bó o ṣe ní ìmọ̀ tó nǹkan márùn kan ń bẹ o ọmọ o sì lè mọ̀ ẹ bá parí ẹ nǹkan márùn kan ń bẹ ọmọ o sì lè mọ̀. ọmọ akéwòn ní bàbá nǹkan márùn tá ànábì sọ ṣé kí n tún sọ fún yín. Allah. La ilaha illallah. ó ní kí ni sọ ọmọ kí wọ́n bá gbé Sheikh Gazali padà síbi ìparí Suratul Luqman. Inna Allah indahu ilmu saati wa yunazzilu al-ghaytha wa ya'lamu ma fil arhami wa ma tadri nafsun madha taksibu gadan wa ma tadri nafsun bi ayyi ardin tamut. Inna Allah alimun khabir. Allahu akbar. Ṣé kí n tú fún yín? Ó ní Sheikh Gazali Ọlọ́run tí ànábì ti ń ṣe báyìí ń sọ pé nǹkan márùn-ún bẹ ọmọ ó sì lè mọ̀. Ó ní àkọ́kọ́ ń bẹ Ọlọ́run sọ pé. Inna Allaha indahu ilmu saati. Inna Allaha indahu ilmu sa'a. Ó ní ànábì sọ pé ìwọ Gazali bó ṣe nímọ̀ tó. Inna Allaha indahu ilmu sa'a. Ọjọ́ wo ni ìjọ ògbéǹdàlì kìámọ̀ dé? Ìwọ Gazali o àkọ́kọ́ nu bó o ṣe ní ìmọ̀ tó ọmọ o sì lè mọ̀. Allahu akbar. Ọlá àkọ́kọ́ nu. Wa yunazzilu al-ghaytha. Wa yunazzilu al-ghaytha. Abukakumullah. Ọjọ́ wo lòjò ọ̀rọ̀ níbo ni ó dé níbo ni ò ní dé ta lòjò ó ṣàǹfààní fún ta ni ò ní ṣe fún. Ìwọ Gazali bó o ṣe ní ìmọ̀ tó ọmọ o sì lè mọ̀. Ó di méjì. Wa ya'lamu ma fil arhami. Wa ya'lamu ma fil arhami. Ó ní wọ́n Sheikh Gazali bó ti ní ìmọ̀ tó ya'lamu ma fil arhami. Lẹ́yìn Ọlọ́run nǹkan tí ń bẹ nú oyún ta ló mọ̀ tó bá jákọ ṣé yóò gùn lẹ́mìí tó bá jábo ṣé yóò ráyé gbé ṣé yóò gbé yìí wá ni àbí yóò gbà pọ̀nlé wa yóò ṣoríire ni àbí yóò ṣoríwu. Ó ní àyànmọ́ tí ń bẹ fọ́mọ tí ń bẹ nú oyún bí wọ́n Gazali ṣe ní ìmọ̀ tó ọmọ ó sì lè mọ̀. Wakumala. Ó di mẹ́ta. Wa ma tadri nafsun madha taksibu gadan. Ó tó. Allah. Wa ma tadri. Nafsun madha taksibu gadan. Wọ́n ní gbogbo wa ṣiṣẹ́ ni ta ni ó jèrè. La ilaha illallah. Wọ́n ní kò sí ẹ̀mí kan tó mọ next plan tọ́lọ̀ nífò. Kò sí èèyàn kan
àìmọye ni ó invest lórí nǹkan tó sórí rẹ̀ mbẹ̀ ẹlòmíì invest ó sórí bú mbẹ̀ asma doctor ní nǹkan ni láyé ẹlòmíì kọ́ sórí bú ni. ó ní kẹlẹ́ kẹni bí wọ́n Gazali ṣe nímọ̀ tó tí ọ̀ọ́mà tó sì lè mọ̀ ni pé èrè wo ni kálukú ọ̀jẹ̀ ẹni tí ń kírun sọ́lọ̀ ń gbà ẹni tí ò kí sọ́lọ̀ ń gbà ẹni ó ṣe sàárà sọ́lọ̀ ń gbà wọ́n ní èrè wo ẹni tí ń ṣiṣẹ́ kí ni èrè jẹ́ rẹ tí ń bẹ lẹ́yìn iṣẹ́ tó ń ṣe. wọ́n ní bí gbogbo owó Sheikh Gazali ṣe nímọ̀ tó kí lọ́lọ́run fẹ́ ṣe fún lágbájá kí ló fẹ́ ṣe fún tàmẹ̀dò kí ló fẹ́ ṣe fún làkàṣègbè. Gazali ṣe ní ìmọ̀ tó o ma o sì lè má. ṣé kí n sọ ẹlẹ́ẹ̀karùn-ún àbí kí n dákẹ́. Abukakumullah. ni wà má tẹ́dírí nafsun bí ayé àrídé tamutu. ṣé kí n sọ ẹlẹ́ẹ̀karùn-ún àbí kí n gbé mi. Awakumullah. wà má tẹ́dírí nafsun bí ayé àrídé tamutu. wà má tẹ́dírí nafsun bí ayé àrídé tamutu. ṣé kí n sọ ẹlẹ́ẹ̀karùn-ún fún yín. Awakum. ẹni ọba fẹ́ gbọ́ ẹlẹ́ẹ̀karùn-ún kó yóò bọ́ àná Muhammad. sallallahu alayhi wa sallam. ṣé ẹ mọ̀ pé ohun tí Sheikh Gazali rò kọ́ lọ́ba Masha Allah. tí wọn náà bá fi ọ̀rọ̀ rẹ lọ èèyàn àwọn olóyìnbó ní problem share is half solved problem tó bá fi lọ èèyàn ó ti yanjú ní ìlàjì. Masha Allah. gbogbo bí ọ̀rọ̀ ayé mi kù sí gbogbo bí ọ̀rọ̀ ayé rẹ kù sí Ọlọ́run bá wa yanjú rẹ̀ kí ilẹ̀ òní ó tó sùn. Amina. Àmín. Sheikh Gazali ní kílẹ̀ lẹ́ẹ̀karùn-ún Radiyallahu ta'ala. bí mo ti ní ìmọ̀ tó ti mi ò mọ̀. wà má tẹ́dírí nafsun bí ayé àrídì tamutu. ájú àti wà báyọ̀ mi ó ní ohun tá ànábì fi ń yàká kìí ṣe pé ń búyà rẹ̀ kìí ṣe pọ́ sọ pé òpó sìlámù márùn rẹ̀ ò pé kìí ṣe pọ́ lọ́lọ́wọ̀n ọ̀gbà ìran wákàtí márùn rẹ̀ kìí ṣe pé ń sọ pé ọjọ́ márùn ló kù tó fi kú. ẹlẹ́ẹ̀karùn-ún ṣe fẹ́ gbọ́ Awakumullah. ó ní wọ́n Gazali bó ṣe ní ìmọ̀ tó ẹlẹ́ẹ̀karùn-ún tànàbí fi ṣe báyìí tí ń sọ fún ọ pé ọ̀mọ́ ò sì lè má. ẹlẹ́ẹ̀karùn-ún ni pé wà má tẹ́dírí nafsun bí ayé àrídì tamutu. ó ní wọ́n Gazali ṣe ní ìmọ̀ tó bí wọ́n tó jókòó iná ṣe ní ìmọ̀ tó bó o ṣe lágbára tó bó o ṣe ní iyì tó bó o ṣe lọ́lá tó bó o ṣe ní ipò tó ibo ló kù sí ọjọ́ wo ló kù ọ̀mọ́ ó sì lè má. Allahu akbar. Sa'adakumullah. Sheikh Gazali bá ní nbí tí ń kù sí njọ́ tí ń kù. Sheikh Gazali ní ọkàn wọn ọba lẹ tẹ́lẹ̀ òun rò pé òun kúnjọ́ márùn ni tó bá jẹ́ pé ti òun ọ̀mọ́ òun ò sì lè má ni òun ọ̀mọ́ òun ò sì fẹ́ má. Allah. bí Sheikh Gazali ọba fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n nǹkan míì ni ó pe àlátọ́lá Ó sì fi ronú para rẹ̀. yóò sì bẹ̀rẹ̀ sí ní gbére ẹlẹ́bi gbóná ohun tí ń ṣe ọ́ yìí kọ́ ni ó pa ọ́ mistake ni ọmọ ṣe Mọ́sá sì ṣe. sì mọ èèyàn tó mọ farati ọ̀rọ̀ ayé yìí ó dàbí mọ́tò ni o tí wọ́n bá fẹ́ lọ gba driving license wọ́n á ní gbogbo àwọn tí ń wa mọ́tò yòókù káwọn kún wèrè gbà pé wọ́n nìkan lọ gbádùn wàá rí pé wèrè lè bugi jẹ ó lè ṣe ohun tó bá wù ìwọ ni kò correct rẹ tí eléṣù bá fẹ́ rọ́ọ̀lù ọ ìwọ yà fún bó ti tó yìí ọ̀kọjá ṣiṣe ṣùgbọ́n tí àṣìṣe máa ti ń di gbogbo ìgbà yóò di orí kunkun ẹni ọba ti ní orí kunkun ó parẹ́. Allahu akbar. lónìí Ọlọ́run abẹ́ ọ Allah. gbogbo nǹkan tó ti bọ́ sẹ́yìn téèyàn wọ̀ pé ó ti tán gbogbo ohun tí wọ́n rò pé ó ti tán fún ọ Ọlọ́run dá padà fún ọ. Àmín àmín. Àmín àmín. gbogbo nǹkan tí wọ́n rò pé ó lè ṣe lójú ọ̀tá lójú ọ̀rẹ́ ó ṣe ó sì tún dára sí. Àmín. ẹ dákun ẹ pariwo amina kí n gbọ́. Àmín. Àmín Sheikhu. Wasia Islamic Foundation ti Alhaji Abdulwasi Abayomi Sky 9 Tó. tí gbogbo nǹkan dáadáa kúnú ẹ̀ social media network ni èyàn ó ṣe video call èyàn ó chat
lọ́fẹ̀ẹ́ èèyàn wo oríṣiríṣi fíìmù English film Yorùbá film Indian bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sky9 TV. Sky9 TV. Àwa náà ni Àbáyọ̀mí Kago. Àbáyọ̀mí Kago ló bí gbogbo ẹ̀. Alhamdulillah. Àwa náà ni Yomi Salt à ń dáná à ń jẹ́jẹ́ à ń ṣe gbogbo ẹ̀. Alhamdulillah. Àwa náà tún ni ọ̀nà kan wọ́jà all in one. Ajiwasi. Àwa náà lọ́nà kan wọ́jà gbogbo tí màsà ti ń di owó lọ́nà àlàálí. Ajiwasi ẹ̀ mọ̀ bọ̀ wá ẹja ṣàdúrà. Naam. Já ṣàdúrà. Tí n bá ń rí báyìí àfi ká bẹ̀rẹ̀ wọn ẹ̀mí gígùn. Tí n bá ń rí báyìí àfi ká bẹ̀rẹ̀ wọn ẹ̀mí gígùn. Gbogbo mùsùlùmí ẹ dákẹ́ fẹ́m kálukú ó lè gbàdúrà kó fi ṣoríire. Ẹlòmíì tó débi ló ní àṣàsí tẹ̀lé débi láṣẹ Ọlọ́run ọba tó ní gbogbo wa àṣàsí tí máa ń bẹ lára rẹ̀ ọ̀rẹ́ dànù lónìí. Àmín. Àmín. Ájú àti ẹ gòkè báyìí. Ìwọ sá dákẹ́ fẹ́m. Ẹ gòkè. Máa wo ohun tí ó ṣẹlẹ̀. Àwọn òkè alámúnásíra ájú àti ẹ mọ Daniel. Bí n ti ń rí yìí dá o. Bí n ti ń rí yìí dá Ọlọ́run o. Àyìní dààmú Ọlọ́run tàfà rẹ̀ wọ́n. Àmín. Àmín Sheikhu. Àmín. Àmín. Bí n ti ń rí yìí dùn o. Ewúro lẹ́yìn adùn Ọlọ́run ní gbé báyìí. Àmín. Ìkorò ebi lẹ́yìn ayọ̀ Ọlọ́run ní gbé báyìí. Àmín. Àmín. Ọlá ayé èèyàn tẹ́ ń ṣe fún tẹ́ ẹ mọ̀. Ọlá ayé èèyàn táwọn tẹ́ ń ṣe fún tó ń ṣe fún tẹ̀yàn mọ̀. Àmín. Kò sí púpọ̀ orú owó kan tí ò lè tán. Àfẹ̀yí tí àánú Ọlọ́run bá dúró sórí ẹ̀. Subhanallah. Àánú Ọlọ́run tí èjì nǹkan tán tí Yorùbá fi ní kò sí ohun tá a jẹ tí è tán àfọlá Ọlọ́run. Ọlá Ọlọ́run tí dúró sórí nǹkan tí èfi tán Àbáyọ̀mí ọlá Ọlọ́run ó dúró sérí ayé yín. Àmín. Ọlá Ọlọ́run ó jókòó lórí iṣẹ́ yín. Àmín. Ẹ sàmí dáadáa. Àmín. Ọlá Ọlọ́run yóò dúró lórí gbogbo àdáwọlé yín pátápátá. Àmín. Ẹ dákun bá àti dókòó ìlọ́lá àánú kẹjá nà kásálà ájú wá sí. Dákun nàka sí. Bínú rẹ bá dùn sí tó Ẹja sì kí yọ. alámúnásíra á sì kí alámútàrà kéfà. Wasiya Islamic Foundation tí wọ́n ṣe wá sí gbogbo ẹni ó bá ní ìrànlọ́wọ́ tó fẹ́ Alhaji Wasiu ní í ṣe o kò pẹ́ nìkan dáwó kò pẹ́ nìkan ṣe bá kan o bẹ̀t a fẹ́ sọ ọ́ di gúrùpù fún wọn àwọn ọmọ èkó ń bí sì ti tẹ́wọ́ gbà á gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn yìí ń lẹ́tà tó gbogbo ẹni Ọlọ́run bá rán sí wa náà tí ètò yóò fi máa lọ sí lọ́dọọdún táàfì lè máa jẹ́nu àlùbáríkà kọ̀ọ̀rẹ́ Alhaji Wasiu kò sí ní rẹ̀ o. Àmín. 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 owó rẹ̀ ọ̀fà kò sí ní fà o. Àmín. kọ́lé ẹ̀yìn kò sí ní lu ẹ̀yìn. Àmín. ọlá ìyájọ́ ọjọ́ tá a kọ́ fojú kan náà báyìí. Àmín. Alhaji Àbáyọ̀mí ẹ̀dánìyà ẹ̀já wo kí alámúnásíra alámútàrà kéfà gbogbo ẹni ọba lóhùn ọ̀rọ̀ lu yẹn Ọlọ́hun ọ̀rọ̀ lu. Àmín. ìwọ tó nàka náà gbogbo àwọn tí ń rọ́ọ̀lù ayé rẹ tí ò fi tó Ọlọ́hun ọ̀rọ̀ lu wọn. Àmín. ọ̀yà lápapọ̀ Bismillahirrahmanirrahim. لقد نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف معقول. Àmín. ọ̀rọ̀ ẹ̀ dàbí nǹkan Ọlọ́run ọba ọ̀rọ̀ ẹ̀ gàgàrà ó tóbi lọ́ba ọ̀rọ̀ ẹ̀ dàbí nǹkan. ọ̀rọ̀ wádìí nǹkan. làkọ́lẹ̀ sinimá yẹn tuntun. tí tàbá sùnà èèyàn mi ò jù wá. gbogbo yẹnkan o nǹkankan lèèyàn lè rí bẹ́ẹ̀ yẹnkan o nǹkankan lèèyàn lè rí bẹ́ẹ̀ yẹnkan o àìmọye. gbogbo yẹnkan o nǹkankan lèèyàn lè rí bẹ́ẹ̀ yẹnkan o nǹkankan lèèyàn lè rí bẹ́ẹ̀ yẹnkan o
مولاي شيخي أجدي مولاي شيخ الله أجدي مولاي شيخي أجدي مولاي شيخي وله أمر طويل قبل تكدير زماني وواكلي